bẹ́ẹ̀ ni kábíyèsí fọ́ èèyàn lójú o nítorí tí tọ̀hún bá ìyàwó ẹ̀ jó níta gbangba. Kábíyèsí kan ní ìpínlẹ̀ Ògùn ní iléeṣẹ́ ọlọ́pàá ti sọ pé ó ṣeé ṣe kí wàhálà tó wà láàrin òun àti ọkùnrin kan dohun tí wọn yóò lọ rò níwájú adájọ́ ní kóòtù. Báwo gan ni wàhálà ọ̀hún ṣe bẹ̀rẹ̀? Kí ló sì mú ọba ìlú kan ní ìpínlẹ̀ Ògùn fọ́ èèyàn lójú nítorí tí tọ̀hún bá ìyàwó ẹ̀ jó lójú agbo? Nínú oṣù kẹsàn-án gan ni wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé o. Ọ̀dọ́mọkùnrin kan tí wọ́n pe orúkọ ẹ̀ ní Wàsíù Odùwọlé ló ti ké gbòòsí sí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n gbà òun o, kí wọ́n má jẹ́ kí ìyà yìí jẹ òun gbé nítorí tí òun ti fọ́ lójú báyìí látàrí wípé òun bá ìyàwó ọba aládé kan jó ní ojú agbo. Kí ló fọ́ Wàsíù lójú gan? Kábíyèsí kan tí wọ́n pe orúkọ ẹ̀ nínú lẹ́yìn odò wáyé ni wọ́n ló ta ọkùnrin nípa lójú o nígbà tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wọn ní ilé ìtura Mount Blessing Hotel ní Ìkẹ́nnẹ́ níjọba ìbílẹ̀ Ìṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. Àlàyé tí Wàsíù ṣe fáwọn oníròyìn ni pé níbi ìwẹ̀jẹwẹ̀mu ọjọ́ ìbí kan ni wọ́n pè òun sí o, tí wọ́n ní kí òun wá ṣe ọbẹ̀ ẹja fún àwọn tí wọ́n ń ṣe òde àti àwọn tí wọ́n pè lóde. Ibi ìnáwó yìí náà ló lọ, ń ló bá rí obìnrin kan tí ó ń jó ijó tàkásùfé, ijó ìgbàlódé. Ní Wàsíù náà bá kí ijó mọ́lẹ̀ pẹ̀lú arábìnrin yìí tí wọ́n jọjú dáadáa láì mọ̀ pé olórí ọba aládé ni òun bá jó níta gbangba. Ohun tí wọ́n ló bí ọba Nureni odò wáyé nínú nìyẹn o, níbi tí Wàsíù sì ti dọ̀bálẹ̀ gbalaga tó ń tọrọ àforíjì lọ́wọ́ orí adé wípé òun kò mọ̀ pé ẹni tí òun kì í jó mọ́lẹ̀ pẹ̀lú ẹ̀ yìí olórí ọba aládé ni. Bẹ́ẹ̀ ni wọ́n sọ pé inú burúkú bí kábíyèsí ni kábíyèsí bá ta ọkùnrin yìí nípa ìpá tó sì ta yìí dédé ojú ẹ̀ ló ṣe o, lọ́rọ̀ bá gba ibòmíì lẹ́sẹ̀kẹsẹ̀. Ní ẹni tí ó ń bẹ̀bẹ̀ bá di ẹni tí wọ́n ń sáré ṣáájú fún tí ọkùnrin sì ṣe bẹ́ẹ̀ di èrò ọsibítù. Obìnrin kan tí wọ́n pè ní ìyálájé ni wọ́n sọ pé ó ń ṣòde lọ́jọ́ náà, òun ló pe kábíyèsí àti olórí ẹ̀, òun náà ló pe Wàsíù kó wá sí ọbẹ̀ ẹja àrọ̀ fún àwọn àlejò ẹ̀. Nígbà tí wàhálà sì bẹ́ sílẹ̀, obìnrin náà ló sáré gbé lọ sí ilé ìwòsàn tó sì náwó gidigidi. Ǹjẹ́ báwo gan ni yóò ṣe da Wàsíù tó wá sí ẹja àti olórí papọ̀? Ọkùnrin nínú ọ̀rọ̀ ẹ̀ sọ pé nígbà tí òun dáná tán, bó tilẹ̀ jẹ́ pé àwọn èròjà tí wọ́n fún òun kò tó, ṣùgbọ́n tí òun bá wọn mánéèjì ẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó. Nígbà yẹn náà ni òun náà wọ ilé ìtura tí wọ́n ti ń jó lọ, tí òun sì bá àwọn èèyàn tí wọ́n pe òun sí òde níbi tí wọ́n ti ń jó, ìyẹn ìyálájé àti ọkọ ẹ̀ pẹ̀lú obìnrin kan tí òun kò mọ̀ bí ó ṣe jẹ́ gan. Wàsíù tẹ̀síwájú pé ìyàlẹ́nu ńlá ló jẹ́ o nígbà tí òun rí àwọn àgbàlagbà yìí táwọn náà ń jó ijó gàwú tí wọ́n ń jupá sí orin Ọlámídé Bàdóò tí wọ́n tún fi ti Àṣàkẹ́ lé. Níbẹ̀ náà ni òun náà ti darapọ̀ mọ́ wọn tí òun náà bẹ̀rẹ̀ sí bá aláyọ̀yọ̀ tí òun bá wọn fi ijó dáwọ́ ìdùnnú pẹ̀lú. Níbi tí ijó ti wọ ọkùnrin tí ó lọ sí ẹja yìí lára náà ló ti kọjú sí obìnrin tó ṣì kẹta àwọn tó pè é sóde tó ń ra mọ́lẹ̀ pẹ̀lú ẹ̀. Níbẹ̀ náà ni kábíyèsí ti wọlé sí ojú agbo, òun ló bá rí Wàsíù tó ń jó sàásùsẹ̀ pẹ̀lú olórí ẹ̀. Níbi tí wàhálà ti dé nìyẹn o, kábíyèsí fa ìbínú yọ. Bẹ́ẹ̀ ni wọ́n ní kí Wàsíù dọ̀bálẹ̀ fún orí adé. Ẹ̀bẹ̀ lọmọ ìfẹ́ bẹ̀ kábíyèsí, ní kábíyèsí bá ta á nípa ní ẹsẹ̀ olórí ìlú kan lágbègbè Ìkẹ́nnẹ́ bá bá ọmọ ọlọ́mọ lójú o. Bẹ́ẹ̀ ni ojú ọ̀hún sì ṣe bẹ́ẹ̀ tó fọ́ pátápátá. Arábìnrin Shakira ẹni tí í ṣe ìyá Wàsíù náà ti sọ̀rọ̀ wòrú báyìí ni obìnrin yìí ń sunkún o, tó níṣe ni kábíyèsí fẹ́ fi ọwọ́ lágbà òun lójú o nítorí ọba aládé náà kò bìkítà nípa ọmọ òun tí ó ti fọ́ lójú báyìí kí gbogbo ọmọ Nàìjíríà ó gbà òun. Nígbà tí àwọn oníròyìn gbìyànjú láti bá kábíyèsí sọ̀rọ̀, àlàyé tí ọba aládé yìí ṣe ni pé òun ní àwọn àlejò lọ́dọ̀ ọ̀nà ju gbogbo ẹ̀ lọ. Abímbọ́lá Oyèyẹmí ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti sọ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé o, bẹ́ẹ̀ làwọn ti parí gbogbo ìwádìí tó yẹ lórí ọ̀rọ̀ ọ̀hún àti pé ọjọ́ ajé Monday gan ni ó yẹ kí ọ̀rọ̀ ọ̀hún déwájú adájọ́, ṣùgbọ́n tí kábíyèsí wọ́n fi ẹ̀sùn kàn yín sọ pé ara òun kò yá gidigidi. Ó fi pé Wednesday tó tẹ̀lé lé òun tún ní kí ẹni tí ó fi ẹ̀sùn kàn yàn àti kábíyèsí wọ́n fẹ́ wọ́ lọ sí ilé ẹjọ́ yìí náà ó yọjú o, ṣùgbọ́n tí àwọn tí wọ́n mú ẹjọ́ kábíyèsí wá kò yọjú. Bẹ́ẹ̀ ló fi kún pé tí àwọn tó fẹ́ bá kábíyèsí rojọ́ níwájú adájọ́ ayé bá ti ṣe tán, kò sí kí ọba aláyé yìí ó máa lọ sí kóòtù níbi tí yóò ti káwọ́ pọ̀yàn lójọ́ lórí bó ṣe fọ́ ọmọkùnrin àṣe ẹja yìí lójú nítorí tí ìyẹn bá olórí ẹjọ́ níta gbangba. Tó ẹ jẹ́ kí gbogbo àwọn ṣe pẹ̀lẹ́ o, kí ọba aládé wà nípò ọ̀wọ̀, kí aráàlú gan ó sì mẹ̀dọ̀, kí ilẹ̀ Yorùbá ó lè tẹ̀síwájú dáadáa. Adéròmú Kazeem lórúkọ tèmi, ọmọ ọba ní Sàárẹ̀ Olú. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí wa.